Welcome to Leka Eto Speak YouTube channel. Thanks for watching. Please don't forget to subscribe. Lovers all over the world, welcome to our YouTube channel. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé update lọ́lọ́kan ọjọ́ kan náà ni a máa ń fún yín nínú update eléyìí tí a ti mú wá tẹ́lẹ̀. A ti mú update lọ́lọ́kan ọjọ́ kan wá. So reply fídíò tá a ṣe nípa Suri àti Alhaji Oriyomi Hamzat àti Governor Seyi Makinde ní ìpínlẹ̀ Ọ̀yọ́, so ni a ní ká mú wá fún yín ká fi tó yín létí. Nínú fídíò yẹn, ẹ̀yin tí ẹ bá fọkàn bá wa lọ, a rí pé Mr. Suri Ìlúpéjú wọ́n dúpẹ́ lọ́wọ́ Alhaji Oriyomi Hamzat fún akitiyan tí wọ́n kó nípa bí Ọ̀yọ́ State Government bí wọ́n ṣe declare wanted. So a rí pé Alhaji Oriyomi Hamzat àwọn náà ti padà jáde síta tí wọ́n sọ̀rọ̀ tilẹ̀kùn, because ọ̀rọ̀ yẹn ó kọlura wọn, ó jẹ́ nǹkan tí ó fún Alhaji Oriyomi Hamzat ní tough time, because wọ́n ti kọ́kọ́ jáde síta tán ti ṣe fídíò wípé àwọn tí wọ́n jẹ́ ọmọ ẹgbẹ́ accord throughout ìpínlẹ̀ Ọ̀yọ́ wípé kí wọ́n má wọ aṣọ, kí wọ́n má dé fìlà, because ìgbà yẹn Governor Seyi Makinde sì ń dúnkokò mọ́ wọn tó le gan. Ló dàdí bí wọ́n ṣe lọ wó ilé Suri Ìlúpéjú tí wọ́n ṣe declare wanted. So a rí pé Alhaji Oriyomi Hamzat ti jáde síta, wọ́n dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn supporters wọn pátá. A dẹ̀ rí pé Mr. Suri Ìlúpéjú náà òun náà jáde síta, ó ti ẹ̀ ṣe visitation sí ìbílẹ̀ ẹ̀ tí wọ́n wó, débi wípé ó ń pariwo, ń sunkún, àwọn èèyàn ń tù wípé kó fọ̀rọ̀ mọ́ Ọlọ́run, pé Ọlọ́run tó bá kọ́ yẹn pé yóò tún kọ́ mi, sí tí ó ti jẹ́ wípé kò kí ń ṣọmọ ẹ̀ ló kú. So gba àwọn update yẹn náà ni a ní ká mú wá fún yín. Ẹ farabalẹ̀ ká gbọ́ nǹkan tí Alhaji Oriyomi Hamzat tí wọ́n sọ, ká lè gbọ́ nǹkan tí Mr. Suri Ìlúpéjú náà táwọn náà sọ nígbà tí wọ́n débi ilé wọn tí wọ́n wó. So ẹ ṣe gan ni. Ẹ bẹ̀rẹ̀ sí ní wọ yẹ́lò, ẹ bẹ̀rẹ̀ sí ní wọ yẹ́lò. Ìjà ti dópin, ogun ti tán, olùgbàlà ti jagun mólú. 2027 òun ni ayọ̀ láàmú akọ. Ẹ̀yin èèyàn mi jákèjádò àgbáyé, ẹ rí mi ò gbọdọ̀ pẹ́ púpọ̀ ní ọ̀rọ̀ pẹ̀lú nǹkan tí ẹ ti rí lọ́rùn mi. Inú àwọn tí wọ́n jẹ́ olólùfẹ́ Oriyomi Hamzat, àwọn olólùfẹ́ òdodo, àwọn tí wọn kì í sọ̀tá ìlọsíwájú, inú wọn ti ń dùn mọ́ ṣe rí. Wọ́n fẹ́ gbọ́n tí màá sọ. Ìdàkejì náà, Ọlọ́run ó tù yín nú. Ìkéde pàtàkì fún gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ òdodo. Oriyomi dé òdodo dé nípínlẹ̀ Ọ̀yọ́, ní gbogbo ìjọba ìbílẹ̀ 33 tí ń bẹ nípínlẹ̀ Ọ̀yọ́, 33 local government. Mo wá láti sọ fún yín pé a dúpẹ́ fún Ọlọ́run. Àsìkò ti tó fún wa báyìí láti bọ́ sínú aṣọ tí mo bọ́ sí ìkẹmùyẹ. Àsìkò ti tó fún wa báyìí láti máa lo aṣọ yẹ́lò wa o. Àwa la sọ ń jẹ́ òní pé ẹsẹ̀ wọ́rọ́ ẹ kárarú níbi à ń lo aṣọ àbí fìlà yẹ́lò. Ẹ lè ti máa lo aṣọ yẹ́lò yìí báyìí kí gbogbo wa padà sí ìpàdé world meeting and local government meeting. Kódà yẹn tó wá jẹ́ pé ọjọ́ ọ̀la ilé ń ṣe ìpàdé yìí, ẹ lọ sí meeting lọ́la. Security is guaranteed ní gbogbo ibi tẹ́ bá ti ń ṣe meeting yìí accord. Ṣùgbọ́n ẹ jọ̀ọ́, mo fẹ́ sọ kinní kan fún yín. Ẹ má tọ́jà, ẹ má bá àyàn jà, ẹ má sọ̀rọ̀ òdì sí yàn kankan. Ẹ má jẹ́ kí n gbọ́ pé òun ló kọ́kọ́ tọ́ wa, òun ló kọ́kọ́ sọ eléyìí sí wa, ló jẹ́ kí eléyìí ṣẹlẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ jọ̀ọ́. Ṣé mọ̀ pé ẹgbẹ́ accord kì í ṣẹgbẹ́ jàgídíjàgan, ẹgbẹ́ accord kì í ṣẹgbẹ́ wàhálà. Àwọn èèyàn tá a dẹ̀ wá ń bẹ̀, a kì í ṣe oníjàgídíjàgan, a kì í ṣe oníwàhálà. Ọmọ yín tí ẹ fà kalẹ̀ kó díje láti dupò gómìnà nípínlẹ̀ Ọ̀yọ́, òun náà kì í ṣe oníjàgídíjàgan, ó kàn jẹ́ pé kì í gba ìrẹ́jẹ, kò dẹ̀ fara mọ́ ìtẹ ojú ẹni mọ́lẹ̀ ìjẹgàba. Ó tán. So tí ẹ bá rí àwọn tó ń ṣe jàgídíjàgan, wọn kì í ṣara wa o. Tẹ́ bá rí àwọn tó ń dàlúrú, wọn kì í ṣara wa o. Ẹ jẹ́ kí àlàáfíà jọba. Ẹ má dù steering mọ́ Ọlọ́run lọ́wọ́, torí pé Ọlọ́run nìkan òun ló lè yan olórí. Mo wá fẹ́ kẹ́ tú jáde báyìí, ẹ̀yin accord member ní gbogbo 33 local government. Ìpàdé ward yìí ẹ bẹ̀rẹ̀ sí ní ṣe. Ẹ wọṣọ yìí, aṣọ yẹ́lò yìí, ẹ wọ̀. Ẹ rí pé tó wà lọ́rùn mi, Adeleke ní l'Ọ̀ṣun, Oriyomi l'Ọ̀yọ́ State. So à ń kéde lọ́wọ́ pé gbogbo ẹ̀yin tó Oriyomi Hamzat ní ìpínlẹ̀ Ọ̀ṣun,
gbogbo ẹ̀yin torí Yomi Hamzat ní ìpínlẹ̀ Ọ̀ṣun ẹ lọ dìbò fún Adeleke. Campaign tọ̀ṣun ti bẹ̀rẹ̀, tọ̀yọ́ ni ò tí bẹ̀rẹ̀. A lè fi gbogbo ẹnu sọ báyìí pé ẹ lọ dìbò fún Adeleke. Adémọ́lá Adeleke lórí Yomi Hamzat endorse ó ní kẹ́ ẹ bá mi tẹ̀ka fún. Adémọ́lá Adeleke ni ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ kéde wípé ó di gómìnà pẹ̀lú àsíá ẹgbẹ́ Accord Àtàǹpàkò. Orí Yomi Hamzat ní ẹni kejì tí wọ́n kéde kó di gómìnà pẹ̀lú àsíá Àtàǹpàkò tí ṣe Accord lágbára Ọlọ́run. So fún di ẹ jọ̀ọ́ ẹ bẹ̀rẹ̀ sí ní wọ aṣọ yẹ́lò yìí. Ẹ má bẹ́ nìkan jà o, ẹ má bẹ́ nìkan jà o, ẹ má dájà sílẹ̀, ẹ sì má bá àyàn jà, ẹ má bú yàn, ẹ sì má bá tiyín lọ, ẹ má polongo ìbò fáwọn èèyàn, ẹ má sọ̀dí tí wọ́n fi gbọ́dọ̀ tẹ̀lé ẹgbẹ́ Accord, ẹ má bú yàn. Ẹ̀yin tí ẹ sì wà ní Accord tẹ́lẹ̀, ẹ má jẹ́ kán tàn yín, kò sí ní tá lè fi tàn yín bí tí wọ́n bá ní ẹ máa bọ̀ tí ó dàbí ibi tá a jọ wà tó jẹ́ tiyín gangan. Ilẹ̀kùn tẹ́kàn tẹ́ wọlé lẹ́ẹ̀kan náà ó yàtọ̀ sí ìtẹ́tò sínú ọ̀run kẹ́ tó wọlé. Kò sí ẹgbẹ́ òṣèlú tí kì í ní crisis. Ability to resolve the crisis ó ní àfihàn ẹni tí ó bá tó láti darí ẹgbẹ́ òṣèlú. Kì í ṣe láti darí ìlú gan o, láti darí ẹgbẹ́ òṣèlú gan. Àwọn leaders wa ń ṣiṣẹ́ takuntakun. Ìyá wa Adébùkọ́lá Àjàjà wọ́n ń ṣiṣẹ́ takuntakun. Chairman Accord Mr. Felix Ojo wọ́n ń ṣiṣẹ́ takuntakun àti gbogbo àwọn tó kù. Ẹ ignore anything tó bá lè dá wàhálà lẹ́ láàrin wa. Àjọṣe náà ni, kò sọ́tà nínú wa, kò sí ọ̀tá nínú wa. Nígbà tá a bá jàjà inú ilé ó wá le kokoko bí ojú ogun, tá a bá wọn bára tájà ńkọ́ bó ló ṣe fẹ́ le tó. Ẹ rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ètò burú jù ní kó jẹ́ pé èèyàn méjì ń jà sí nǹkan, ẹni tó wá bọ́ sí lọ́wọ́ kàkà kó sọ̀rọ̀ ìfẹ́ ó tún sọ̀rọ̀ wàhálà. Àsìkò gbà tí èèyàn méjì bá ń jà sí nǹkan ní tá a fi mọ ẹni tó bọ́ sí lọ́wọ́, ẹ máa tẹ́tí sí gbólóhùn ẹnu wọn. Èyí tí bá ń sọ pé àjọ dàrú ni o, àfọn ká ni kò ní ṣeé ṣe mọ́ o, ẹ ti mọ̀ pé nǹkan yẹn ò bọ́ sí lọ́wọ́ mọ́nu. Ló fi dàbí ọ̀rọ̀ ìtàn kan tó wà nínú Kùránì àti nínú Bíbélì níbi tí wọ́n ti sọ pé obìnrin kan sùn lé ọmọ rẹ̀ ó pa. Àwọn méjì wọ́n dẹ̀ jọ ní ọmọ kékeré lọ́wọ́ tí wọ́n wá ń jà sí ọmọ. Èyí tó ọmọ yìí ṣe tiẹ̀ ó ní ẹja gé, èyí tó ọmọ jẹ́ tiẹ̀ ó ní ẹja jẹ́ ọmọ gbé lọ, tó bá dàgbà ọmọ ìyá rẹ̀. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run mo bẹ̀ yín, ẹ bẹ̀rẹ̀ sí ní wàásọ yẹ́lò yìí, ẹ padà sí local government meeting, ẹ padà sí world meeting. Ọlọ́run ti ń tó Accord ò ní problem, òṣègbè tí ò ní problem tiẹ̀, ability to resolve it òun láfi sọ pé àwọn leaders ẹgbẹ́ leader ni wọ́n lóòótọ́. Mò ń fún yín ní gbólóhùn yìí látọ̀dọ̀ ẹni tí ṣe alága pátápátá fún ẹgbẹ́ Accord lórílẹ̀‐èdè Nàìjíríà, Barrister Maxwell Ngbudem. Wọ́n ní kí ẹ̀yin ọmọ ẹgbẹ́ Accord nípínlẹ̀ Ọ̀yọ́ kẹ́ ẹ dúró déédéé nítorí pé come 2027 tiwa lọ́lọ́run ó ṣe. Orí Yomi Hamzat lórúkọ mi. Ẹ bẹ̀rẹ̀ sí ní wọ yẹ́lò, ẹ bẹ̀rẹ̀ sí ní wọ yẹ́lò. Ìjà ti dópin, ogun ti tán, olùgbàlà ti jagun mólú. 2027 òní ayọ̀ láàmú akọ, àwọn ọ̀pá hallelujah fáwọn kìrìsìtẹ́nì, àwọn mùsùlùmí àmọ̀ sí Allahu Akbar, àtúnṣe ògo f'Olódùmarè. Ti débi gíga ní a máa rí bẹ́ẹ̀, pẹ́sidẹ́ntì wa náà rí bẹ́ẹ̀. Ìbẹ́yìn náà ló lè wọ́n lá dáadáa tẹ̀sí ìjọ tí mo ti débi mọ́sá máa ń wò yín bí kìnìún báyìí ní pé ṣé tí ẹ máa sọ náà ní gbéraga ní kí n ṣe pé torí pa àṣìfàdúrà jagun bá ṣe kírun bá ṣe ń ṣe gbogbo ẹ̀. Àbá sùúrì ẹ débi gíga. Ìdí àbá tó ju ẹwà ló bùkún ní ẹ fọkàn balẹ̀ wàhálà fáná o. Lovers all over the world, ọ̀rọ̀ náà ni ẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ kí ọlọ́ọ̀bá kó ṣàánú èèyàn. Òṣèlú nǹkan tó le tó lágbára ni. Àti ẹ̀wá rí i pé òṣèlú tí Gómìnà Ṣèyí Mákindé tán play yìí ó jẹ́ nǹkan tó le, because a rí àwọn kan ní under fídíò tá a kọ́kọ́ ṣe, àwọn èèyàn comment, wọ́n sọ̀rọ̀ wípé at least irú ìgbésẹ̀ yẹn kò yẹ kó jẹ́ executive order, pé at least ó yẹ kán gbẹ́jọ́ lọ sí kóòtù ni, pé that is what a ṣe ní judiciary, because 3 arms of government la ní. We have executive, we have judiciary and we have legislature. So àwọn mẹ́tẹ̀ẹ̀ta dẹ̀ ni they have their own function. Wọ́n ní function tí wọ́n ń ṣe. Àwọn judiciary ni pé àwọn ni kí wọ́n interpret law. Ẹni tó bá ṣẹ̀ kí wọ́n ka ẹ̀sùn ẹ̀sìn létí kan sọ pé báyìí ni òfin sọ.
ìjìyà báyìí ló wà fún. So kọ́ ló ṣàánú wa. Ẹ̀yin tẹ́ bá ṣe ń darapọ̀ mọ́ channel wa, ẹ bá wa subscribe, ẹ like, ẹ comment, ẹ share. So ẹ tan notification bell yín so that anytime tá bá ti drop new video, tá bá ti drop update lọ lójúkan òjọ̀kan báyìí, ẹ máa tètè rí notification. So I appreciate supporting you so far. So we love you all. Thanks for watching.